Èmi Abíọ́dún Ọmọláwùyí mo tún fi àsìkò yìí mo fi kí gbogbo wa pátápátá wípé àtúnkù dédé àsìkò yìí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ọ̀dẹ̀ òdùn bí. Ìwé ìtàn òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ tá à ń bá lọ ṣẹ́ ìgbàgbé bí tá a bá dé. Mẹ́wàá mà ti ṣẹlẹ̀ nínú ìwé ìtàn náà. Ẹ rí wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jí àwọn gómìnà kan gbé, yíwọ̀n àwọn tó ń ja ìjà òmìnira. Bùnmi sì ti sọ fún wọn wípé kí wọ́n máa gbáradì, ó ní ìdánilẹ́kọ̀ọ́ kò ní pẹ́ bẹ̀rẹ̀. Kí ni ó wá ṣẹlẹ̀ báyìí? Ibi arókò tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí n máa fi rọ gbogbo wa wípé bẹ́yìn ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ bá mi subscribe sí báyìí ká lè jọ máa gbádùn ara wa dáadáa, ká rìn ká pọ̀. Yorùbá ní yíyẹni. Ẹ máa bá mi ká lọ o. Ní òwúrọ̀ ọjọ́ kejì, gbogbo ojú ìwé ìròyìn òun ló ti gbé tí wọ́n sọ wípé wọ́n jí gómìnà ìpínlẹ̀ Olómi gbé lọ. Gbogbo ìlú òun ló dákẹ́ mẹ́rinmẹ́rin. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ológun wọ́n ń kó fìsàfìsà kiri. Gómìnà ìpínlẹ̀ Oníyanrìn ó ń janu nínú ìwé ìròyìn àti lórí móhùnmáwòrán pé kò sí ẹni tí ó lè jí òun gbé bẹ́ẹ̀ láéláé. Kẹ́mi ń ka ìròyìn náà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó rí ìròyìn gómìnà ìpínlẹ̀ Oníyanrìn, bẹ́ẹ̀ ló wo fídíò rẹ̀ níbi tó ti ń danu náà. Ó lọ fi fídíò náà hàn Bùnmi bú sí ẹ̀rín, ó ní fúnra oníkọ́ òun ní fi ẹnura rẹ̀ pé ikú, a ní ikọ́ yìí òun yóò pa òun. Fúnra ọ̀kẹ́rẹ́ òun ní fi ẹnura rẹ̀ pé ọlọ́dẹ. Bùnmi dìde nílẹ̀ fún, ó ní mo ti sọ fún gbogbo yín pé a ní láti dá ìbẹ̀rùbojo sílẹ̀ ní orílẹ̀-èdè yìí tí yóò fi jẹ́ wípé bí wọ́n bá pe ẹnikẹ́ni pé kó wá du ipò òṣèlú kan mú lára àwọn ọ̀jẹ̀lú wọ̀nyí, ó nawọ́ sí gómìnà ìpínlẹ̀ Olómi. Fúnra onítọ̀hún òun yóò sọ pé kí wọ́n yọ̀ǹda òun pé òun ò ṣe. Àsìkò náà ló ti wá délẹ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Oníyanrìn tó ń janu yìí gan-an òní a ó kọ́kọ́ lọ jí gbé báyìí, òní sì ni kò ní dọ̀la. Èyí ni yóò túbọ̀ fi ìbẹ̀rù sí ọkàn gbogbo wọn pátápátá. Àyà Àdìgún jápà, ó ní má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o Bùnmi, òkun kì í hó ruru ká wọ̀ ní ruru. Bí a bá gbìyànjú àti jí gómìnà náà gbé nírú àkókò yìí, bí ìgbà tí ajá wọlé tọ̀ ẹkùn ni o, nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò òun wọn yóò ti wà ní tójú tìyẹ́ báyìí. Ajá tó bá wá wọlé tọ̀ ẹkùn ó ṣetán àti fi ẹ̀jẹ̀ wẹ̀ ni. Bùnmi ní ààrẹ wa, ẹ má nù mí, mo máa jẹ. Àsìkò tó dára jù ní láti jí gómìnà náà gbé. Èyí yóò túbọ̀ fi ìbẹ̀rù sí ọkàn àwọn ènìyàn pé wọ́n sì tún lè gbé gómìnà náà nírú àkókò tí ìlú ń gbóná jainjain lọ́wọ́ bí irú èyí. Ẹ ò mọ̀ pé ajá tó bá láyà àti wọlé tọ̀ ẹkùn lọ, ó lọ́dẹ tó gbójú lẹ́yìn ni. Gómìnà ìpínlẹ̀ Oníyanrìn òun ló rọrùn jù láti jí gbé. Sí ẹ mọ̀ wípé ènìyàn kì í wáyé kó má láàrùn kan lára. Ilé jíjó òun làrùn Ìṣẹ́yìn, ìjà ìgboro òun làrùn Ìbàdàn, mọ́sùmọ́tọ̀ òun ní tèkó, kájà karonilóyè òun ní tọ̀fà, tóògùn onítọ̀ máa jó bí orò l'Ógbómọ̀ṣọ́, ìpáǹle òun ní tìjẹ̀ṣà, agídí òun làrùn Oǹdó, kátà kárà kájèrè káfẹ́ gbatọwọ́ ẹni òun làrùn Ìjẹ̀bú, ojú kòkòrò obìnrin òun ní ti gómìnà ìpínlẹ̀ Oníyanrìn, òní dandan òun là ó jí gbé. Bùnmi ní Kẹ́mi, Kàfáyá, Yẹ́misí àti Fẹ́mi, ẹ tẹ̀lé mi, àwa ni a ó lọ sí iṣẹ́ náà. Gbogbo àwọn tó dárúkọ náà wọ́n dìde wọ́n sì tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Báyìí òní orí kẹfà ìwé ìtàn òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ òun ló parí. Orí keje òun la wà báyìí. Àkọlé wo ló ń bẹ ń bẹ? Olúkòso ń palẹ̀ ogun mọ́. Olúkòso ń palẹ̀ ogun mọ́. Ẹ máa bá mi ká lọ o. Ọkọ̀ gómìnà ìpínlẹ̀ Oníyanrìn páàkì nínú géètì lérìngìdì kan báyìí. Ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò oníná lórí kan náà páàkì lẹ́yìn rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ tí ọkọ̀ náà dúró, òun ni àwọn ọlọ́pàá mẹ́jọ wọ́n ti sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tó wà lẹ́yìn, tí wọ́n sì ti dúró tìfura yí ọkọ̀ gómìnà ká. Ọlọ́pàá kan sọ̀kalẹ̀ ní iwájú ọkọ̀ gómìnà, ó ṣí ilẹ̀kùn fún gómìnà sọ̀kalẹ̀, ó sì wọ inú ilé náà lọ tààràtà. Bí gómìnà ti wọ yàrá ìgbàlejò inú ilé náà, ọmọbìnrin arẹwà kan sáré wá pàdé rẹ̀ lẹ́nu ọ̀nà. Ọmọbìnrin náà rẹwà ká mú tẹ̀gàn kúrò, ó ga, ó sì sígbọnlẹ̀, ẹ̀yìn rẹ̀ funfun kín bí ẹ̀gbọ̀n òwú, ìrìn ẹsẹ̀ rẹ̀ ó ń dáni lọ́rùn,
ó wọ ẹ̀wù gígùn aláwọ̀ omi aró búlù kan báyìí tó fún mọ́ gbogbo ara rẹ̀ díẹ̀ báyìí. Ẹ̀wù yìí sì ń ṣe àfihàn gbogbo ohun tí Olódùmarè tó fi ṣe ìpèlè ẹwà obìnrin náà. Ọmú àyà rẹ̀ méjèèjì dúró sìkìsìkì, orí ọyàn rẹ̀ hàn kedere bó ti dúró wámúwámú bí ọmọ ológun nínú aṣọ náà, bí ẹni pé yóò dá aṣọ náà lù. Dájúdájú ọmọbìnrin náà kò wọ àwọ̀tẹ́lẹ̀ kankan rárá. Tọrọ ń bẹ lẹ́ẹ̀kẹ́ ọmọbìnrin náà méjèèjì, gbogbo ara rẹ̀ òun ló ń dán bíi dígí. Ọjọ́ iwájú rẹ̀ dára, bẹ́ẹ̀ ni ẹ̀yìn ọ̀la rẹ̀ ò lábàwọ́n. Ẹ̀rín ẹnu rẹ̀ ó lè ṣèwòsàn fún alárùn ọpọlọ. Gbogbo ara rẹ̀ òun ló mọ́ fòò bí ògiri epo pupa. Irun orí rẹ̀ ń dán gbinrin bí ewé rinrin. Irú obìnrin tí wu gbogbo akọ láti fẹ́ ni obìnrin náà. Kódà bí ọkùnrin bá ti kú lé abẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, bí ó bá fi ojú kan obìnrin yìí, gbogbo ohun tó ti dùbú láyé rẹ̀ òun yóò gbéra sọ. Bí ó ti dé ọ̀dọ̀ gómìnà lẹ́nu ọ̀nà, ó fi ẹnu kò lẹ́nu. Òórùn àdídùn lọ́fíńdà tí obìnrin náà lò dára débi pé ó lè jí òkú ọdún 3 sàárè dìde. Ara gómìnà ò balẹ̀ mọ́, ṣe ló ń ṣe wérewère bí òbúkọ. Ó fi ọwọ́ méjèèjì fún ọmọbìnrin náà mọ́ra bí ìgbà tí ènìyàn fún ọsàn. Ó sì bẹ̀rẹ̀ sí ní tì í lọ sí ibi àga gígùn kan báyìí. Ọmọbìnrin kan tí kò ju bí ọmọ ọdún 15 lọ kan jáde láti yàrá ìdáná ilé náà sí ìta pẹ̀lú ìgò ọtí òyìnbó méjì kan báyìí lọ́wọ́. Tààrà ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò gómìnà òun ló lọ. Ó kó ọtí náà fún wọn, ó sì padà sí inú ilé láti lọ kó ife sí. Ìṣẹ́jú àáyá òun ló tó padà dé pẹ̀lú ife lọ́wọ́. Bí ó ti kó ife fún wọn, òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní da ọtí náà sáyà. Ọmọbìnrin náà tó padà sínú ilé, kò sì pẹ́ púpọ̀ tó tún fi kó oríṣiríṣi èso wá fún wọn. Ní inú ilé lọ́hùn-ún, gómìnà ti bọ́ aṣọ àti ṣòkòtò rẹ̀ jù síbì kan. Ó kó àwọ̀tẹ́lẹ̀ funfun kan báyìí àti ṣòkòtò péńpé sí i lára. Ó ń fẹnu kò ọmọbìnrin náà lẹ́nu bíi pé àṣemọ rẹ̀ ni. Gbogbo ara rẹ̀ òun ló ń gbọ̀n gàlégàlé bíi pé kò ṣe irú rẹ̀ rí. Bẹ́ẹ̀ ìyàwó méjì òun ló nìkan ní lọ́ọ̀dẹ̀. Ẹnìkan kúkọ́ kẹ̀kẹ́ lẹ́yìn wọn bí ẹ̀ẹ̀mejì, ṣùgbọ́n gómìnà ò gbọ́ rárá. Ohun tó ń ṣe lọ́wọ́ ó ti dì í létí. Bùnmi súnmọ́ ibi tí gómìnà wà, ó fún un ní àbàrá ní ìdí. Gómìnà ta wàì lójijì, ó sì fò dìde. Bùnmi na ìbọn sí ní iwájú orí. Ara gómìnà wálẹ̀ wọ̀. Bùnmi ní a kì í mọ̀ wá ilẹ̀ kó kú ní ní iṣu. Mo ti wí bẹ́ẹ̀ pé obìnrin òun la àrùn rẹ̀. Ìgbà yìí òní gómìnà tó sọ yìí pé òun nìkan kọ́ ni òun wà nínú ilé náà, pé òun pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò òun ni. Ó ní ìwọ kọ́ ni bẹ́sù yàn tán ni. Bùnmi dáhùn pé èmi náà ni, ẹyẹ méjì kì í jẹ adìẹ. Gómìnà bú sí ẹ̀rín, ó ní ilẹ̀ ti má bá olóró rẹ lónìí, iná mọ́ ọ, ó kù bí tí wàá gbà jáde. Ẹ̀yin ọmọ yìí dà. Ilẹ̀kùn yàrá ìgbàlejò tí wọ́n wà sí pìrí. Gómìnà wo ẹnu ọ̀nà rárá tó fi nawọ́ sí Bùnmi. Ó ní ó yá, ẹ fi ọwọ́ òfin mú. Yẹ́misí tó ṣí ilẹ̀kùn tó wọlé, ó ní fi ọwọ́ òfin mú ta ni? Òfin arúmọjẹ tí ẹ̀ ń ṣe òṣìṣẹ́ níbi tí a wà yìí mọ́. Àwa gangan, àwa ni òfin báyìí. Ìgbà yìí òní gómìnà tó wo ẹnu ọ̀nà tó sì rí Yẹ́misí tó dúró pẹ̀lú ìbọn lọ́wọ́. Àyà rẹ̀ jápa, ó sì bẹ̀rẹ̀ sí ní làágùn lẹ́sẹ̀kẹsẹ̀. Bùnmi bú sí ẹ̀rín. Bẹ́ẹ̀ ni Kàfáyá wọlé sí yàrá ìgbàlejò láti yàrá ìdáná. Ó ní àwọn ọmọ yín tí ẹ̀ ń pè mà ti sùn lọ fọnfọn. Mo jí wọn títí wọn ò dáhùn. Ó jọ pé oògùn oorun tí mo fún wọn òun ló ń ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ lára wọn, nítorí oorun náà ń dùn mọ́ wọn. Gómìnà ní oorun báwo lákòókò yìí? Nǹkan ṣe mí. Ó yọjú lójú fèrèsé, ó sì rí tí gbogbo wọn ti sùn sílẹ̀ gbalaja bí òkú ẹja. Ó kúnlẹ̀ wọ̀ síwájú Bùnmi. Ó ní mo fi Olódùmarè bẹ̀ ọ́, gbogbo ohun tí o bá fẹ́ òun ni mo ṣetán àti ṣe. Bó bá jẹ́ ti owó ni, iyekíye tí ẹ bá fẹ́ òun ni wọn ò fún yín. Bùnmi ní ó yẹ kí ẹ sọ bẹ́ẹ̀, ṣe bí kì í ṣe owó tí ẹ ṣiṣẹ́ fún ni owó ọ̀hún. Owó gbogbo mẹ̀kúnnù ìlú yìí tí ẹ̀yin nìkan jí kó ni. Kò burú o, ṣé ìwé sọ̀wédowó yín wà nítòsí? Gómìnà ní bẹ́ẹ̀ ni, ó ń bẹ nínú báàgì kékeré tó wà nínú ọkọ̀, ẹ jẹ́ kí n lọ mú un wá. Bùnmi ní ẹ má ṣe yọnu o, a ò gbọ́dọ̀ máa bẹ àgbàlagbà bíi ti yín níṣẹ́, pàápàá jùlọ gómìnà tó ní yín. Iṣẹ́ tí gbogbo ará ìlú tó yàn yín sípò gan bẹ̀ yín, ẹ ò tí ì jẹ́ ọ̀kankan níbẹ̀ fún odidi ọdún 7, ká má wàá sọ ti àwa mẹ́ta wọ̀nyí. Gómìnà ní ẹ rán mi, mo ṣetán láti lọ. Bùnmi ní
rárá, ìka tó bá tọ́ sí mú òun lè jẹ́ ká fi rin imú. Ẹ jẹ́ kí ọmọ yín yìí kó lọ mú un wá. Kàfáyá jáde lọ. Bí ó ti dé ìta, òun ló bá Fẹ́mi tó ń bọ́ aṣọ lọ́rùn àwọn ọlọ́pàá náà tí wọ́n sì ń kó sínú ọkọ̀ pẹ̀lú ìbọn wọn. Kò pẹ́ púpọ̀ tí Kàfáyá tún wọlé padà pẹ̀lú ìwé sọ̀wédowó gómìnà. Bùnmi gba ìwé náà lọ́wọ́ rẹ̀, ó sì nà á sí gómìnà. Ó béèrè lọ́wọ́ obìnrin tó jókòó ti gómìnà bóyá ó ní gègé ìkọ̀wé nínú ilé. Obìnrin náà náwó sí ibi tábìlì kan tó wà ní ọ̀kánkán. Ẹsẹ̀kẹsẹ̀ òní Kàfáyá lọ sí ibi tábìlì náà tó sì lọ mú gègé ìkọ̀wé náà. Gómìnà gba ìwé sọ̀wédowó àti gègé náà, bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ń gbọ̀n rìrì. Bùnmi ní kọ 100 mílíọ̀nù sínú ìwé náà. Ẹsẹ̀kẹsẹ̀ òní gómìnà sáré kọ tó sì bu ọwọ́ lù ú. Ó wá béèrè pé orúkọ ta ni kí òun kọ sí. Bùnmi ní kó má ṣe ìyọnu nípa orúkọ pé àwọn yóò máa kọ orúkọ sí bó bá yá. Ó já ìwé sọ̀wédowó náà fún Bùnmi. Bùnmi kó àwọn aṣọ rẹ̀ fún pé kó wọ̀ wọ́n padà. Lẹ́yìn tó wọ aṣọ náà tán, Bùnmi sọ fún Yẹ́misí kó máa mú gómìnà lọ sí ìta. Yẹ́misí, gómìnà àti Kàfáyá wọ́n sì jáde lọ. Bùnmi kọjú sí ọmọbìnrin náà ó ní ṣé ẹ̀yin ni ẹni ilé yìí? Ọmọbìnrin náà ní rárá o, gómìnà ló kọ, ibi ni èmi pẹ̀lú wọn ti máa ń pàdé. Kò burú, mo dúpẹ́ púpọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ yín. Ó na ìwé sọ̀wédowó náà sí obìnrin náà ó ní owó ọ̀yà yín nìyí, ẹ kọ orúkọ yín sí orí rẹ̀ kí ẹ sì lọ gbà á. Ṣùgbọ́n kí ẹ rí dájú wípé ẹ tètè lọ gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó di wípé òkìkí yóò kà pé wọ́n jí gómìnà gbé. Yóò tó ọwọ́ ìrọ̀lẹ́ kí àwọn ọlọ́pàá tó sùn sí ìta wọn yẹn kí wọn tó lè jí. Ẹ rí dájú wípé ìrìn yín ti jìn sí gbogbo agbègbè yìí kó tó di àkókò náà. Ṣùgbọ́n ẹ má fòyà rárá nítorí wípé ìgbà tí a ó bá ṣe rí oṣù kan sí ìgbà tí a wà yìí, pẹ̀lú àṣẹ Olódùmarè, gbogbo ohun tó ń rùn nílẹ̀ yìí yóò ti tán. Ẹ̀yin náà yóò sì lè rìn, yóò lè yan fanda. Bùnmi pàyìndà ó sì jáde lọ. Kò pẹ́ púpọ̀ tí obìnrin náà fi gbọ́ tí ọkọ̀ méjèèjì tó wà ní ìta síná. Láàárín ìṣẹ́jú àáyá kò gbúrò ọkọ̀ náà mọ́. Ó sáré dìde, ó fi ìwé sọ̀wédowó náà sínú báàgì àpamọ́wọ́ rẹ̀, ó sì wọ yàrá kan báyìí lọ. Ìgbà tí yóò fi jáde padà, ó ti pààrọ̀ aṣọ. Ó sì tún gbé báàgì kan báyìí tó tóbi ní ìwọ̀nba lọ́wọ́. Ó ṣí ilẹ̀kùn ìta, òun náà sì jáde lọ. Ní iwájú ilé kan báyìí, ọkọ̀ dúdú bọ̀gìnì kan báyìí páàkì ní iwájú ilé náà. Ọ̀gá àwọn ológun pátápátá sọ̀ nínú ọkọ̀ náà. Àwọn ológun méjì sì sọ̀ pẹ̀lú rẹ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́. Bí ọ̀gá ológun náà ti sọ̀kalẹ̀, òun ló ń wo gbogbo àyíká tó sì ń pariwo sányà sányà, jídé jídé. Ibo ni àwọn ọmọ wọ̀nyí wá gbà lọ báyìí? Ó ní kí àwọn ọmọ ológun méjì tó wà pẹ̀lú rẹ̀ kí wọ́n dúró sí ìta de òun. Òun ní tirẹ̀ ó sì wọ inú ilé lọ. Bí ó ti wọlé, òun lórí tí ìyá àgbàlagbà kan tó jẹ́ ìyá rẹ̀ ńlá agbọ̀nbọ̀lọ̀ lórí àga tó jókòó sí. Ẹ̀rù bà á. Ó sáré síbi tí ìyá náà jókòó sí tó ti mí lókè àyà. Ó kúnlẹ̀ wọ̀ pẹ̀lú orókún méjèèjì. Ó sì bẹ̀rẹ̀ sí ní yẹ gbogbo ara ìyá náà wò. Bẹ́ẹ̀ ló ń béèrè pé màámi, kí ló ṣe yín? Ẹnìkan náà ìbọn sí lórí látẹ̀yìn. Ara rẹ̀ wárìrì. Ẹni tó náà ìbọn sí lórí náà bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀. Ó sì yọ ìbọn ìléwọ́ tó wà ní ibi ṣòkòtò rẹ̀. Ó ní Bẹ́sùyàntán ni orúkọ mi. Ìdí olórí àwọn ológun ti di omi lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbọ́ Bẹ́sùyàntán. Bùnmi ní oró inú mi ó ju ti ọká lọ. Bí o bá fẹ́ gbáyé, gbogbo tí mo bá ní kí o ṣe, ò ní kó o ṣe. Mo fẹ́ kí o mọ̀ pé àwọn ọmọ ológun méjì tí o fi ń sọ eléyìí wà nínú yàrá lọ́hùn yẹn ní ibi tí mo so wọ́n mọ́lẹ̀ sí. Àwọn méjì tó sì ń dúró dè ọ́ ní ìta wọn ò já mọ́ nǹkan kan lójú mi. 500 ọmọ kò tó èṣù lùpa lójúmọ́. Má gbìyànjú àti lo agídí kí o má bàa gé ẹ̀mí ara rẹ kúrú, kí o má bàa lọ ṣáájú àkókò tí o yàn. Ọ̀gá ológun náà dìde wùyàn lójijì. Ó fi ọwọ́ òsì gba ìbọn wọ Bẹ́sùyàntán dànù. Fìrìfì òun ìbọn náà kùn lọ bí òkú rọ́bà. Èyí bá Bẹ́sùyàntán lójijì. Kí Bẹ́sùyàntán tó dúró dáadáa padà, ọ̀gá àwọn ológun náà kú ní ẹ̀ṣẹ́ kan ní ibi ẹnu. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni ẹ̀jẹ̀ ń dà lẹ́nu Bẹ́sùyàntán. Ó fi ọwọ́ nu ẹ̀jẹ̀ náà. Ó kọjú sí ọ̀gá àwọn ológun náà. Ọ̀gá àwọn ológun náà tú ẹ̀ṣẹ́ rí gidi mìíràn sù. Ọ̀kánkán iwájú orí Bẹ́sùyàntán òun ni ó fẹ́ gbé ẹ̀ṣẹ́ náà lé. Ṣùgbọ́n Bẹ́sùyàntán bẹ̀rẹ̀ fún ẹ̀ṣẹ́ náà. Ó sì fi ọwọ́ òsì rẹ̀ ju ọ̀gá ológun náà ní ìkúùkù ní ibi ọrùn máàgbọ̀n ìsàlẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni ọ̀gá ológun náà bá ẹ̀yìn lọlẹ̀ tó sì nà sílẹ̀ gbalaja tí kò lè yíra padà mọ́.
bẹ́sùyàn tán rìn lọ sí ibi tí ìbọn méjèèjì tó kó lọ́wọ́ bọ́ sí, ó kó wọn. Ó sì rìn lọ sí ibi tí tábìlì kan báyìí wà, ó já bébà funfun kan báyìí lórí tábìlì náà, ó sì ń fi nu ẹ̀jẹ̀ tó wà lẹ́nu rẹ̀. Ó wojú ìyá àgbàlagbà náà, ó rí i pé òjò láti mú ìyá ọ̀hún. Ó lọ sí ọ̀dọ̀ ìyá náà, ó sì jókòó tì í, ó ní, ẹ fọkàn balẹ̀ màmá, ọmọ yín ò tíì kú, ó kàn ń fi ikú ṣeré lásán ni. Ìyá náà sáré wojú bẹ́sùyàn tán ní, bẹ́ẹ̀ ni màmá, dídákú lásán òun ló dákú. Mo kí yín kú oríire pé kì í ṣe ọwọ́ ọ̀tún yìí òun ni mo fi kú ní ìkúùkù, torí pé bó bá jẹ́ ọwọ́ ọ̀tún yìí ni, ìṣègùn tí yóò wo ike sàn ò sí, babaláwo kì í wo ìka tó bá ti re, ọ̀run lẹ̀rọ̀. Mo fẹ́ kí ẹ mọ̀ pé obìnrin ni mí, mo sì mọ bí ọmọ bíbí ti máa rí lára abiyamọ. Mo sì ṣe ìlérí kí n má mú ìlérí mi ṣẹ rí láyé. A ó mú ọmọ yín yìí lọ báyìí, ṣùgbọ́n yóò padà wá bá yín nígbà tí a bá parí gbogbo ohun tí a fẹ́ ṣe. Ẹ lọ fọkàn balẹ̀, wọ́n ti ba ìlú yìí jẹ́ jìnnà. Bí ẹ ò bá sì gbé àwọn ìgbésẹ̀ yìí, ìlú ò lè rọgbọ. Wọ́n ti ta gbogbo wa sóko ẹrú, àsìkò sì ti tó báyìí láti gba òmìnira. Bùnmí dìde nílẹ̀, ó yọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kan lápò, ó ká ọwọ́ ọ̀gá ológun méjèèjì sẹ́yìn, ó sì kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ náà sí lọ́wọ́, ó sì fi téèbù aláwọ̀ eérú kan báyìí ó fi lẹ̀ ẹ́ lẹ́nu pa. Ó ké sí Kàfáyá nínú yàrá tó farapamọ́ sí, ó sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí létí. Kàfáyá sì jáde lọ sí ìta. Bí ó ti jáde sí ìta, òun ló tẹjú máa sọ ọ̀kan lára àwọn ọmọ ológun náà, ó sì rí tí wọ́n kọ Súlè sí ibi àyà aṣọ rẹ̀. Lẹ́yìn náà òun ló béèrè pé ta ló ń jẹ́ Súlè nínú yín. Ọkùnrin kan sáré súnmọ́, ó ní, èmi ni Súlè. Kàfáyá ní, ọ̀gá ní kí n sọ fún yín pé kí gbogbo yín kí ẹ máa padà sí ọ́fíìsì, pé àwọn yóò pè yín lásìkò tí àwọn bá fẹ́ kí ẹ wá gbé àwọn padà. Kàfáyá pẹ̀yìndà, ó fẹ́ máa wọlé lọ. Súlè ní, ṣùgbọ́n ọ̀gá sọ pé. Kàfáyá yíjú padà sẹ́yìn, ó ní, ọ̀gá pàṣẹ, ẹ̀yin tó ń ṣe ṣùgbọ́n kan, a máa ń pa ọ̀nà oko gan dà ká tó wá sọ ti ọ̀rọ̀ ẹnu. Ẹ ṣọ́ ara yín o. Súlè dákẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Kàfáyá ò tilẹ̀ bójú wẹ̀yìn mọ́ tó fi wọnú ilé lọ. Kò pẹ́ púpọ̀ tó wọnú ilé lọ tán, òun ni wọ́n gbọ́ tí ọkọ̀ tó wà ní ìta síná, tí wọ́n sì jáde lọ. Kò pẹ́ púpọ̀ tí àwọn ọmọ ológun tó wà ní ìta lọ tán, tí ọ̀gá ológun náà fi lajú. Ó yí ara padà nílẹ̀, gbogbo ara ló kàn án gógó. Bùnmí ní, ṣé ẹ ti rí i pé ọmọ yín ò kú báyìí màmá? Mo fẹ́ kó jí lójú yín kí ẹ lè mọ̀ pé òdodo ni mò ń sọ ni. Àwa ń mú lọ báyìí, yóò padà wá bá yín láìpẹ́ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Bùnmí dìde nílẹ̀, ó sì fi ìyá náà lọ́kàn balẹ̀ dáadáa. Ọkọ̀ kan dúró ní ìta, Kẹ́mi àti Yẹ́misí sísọ̀ nínú ọkọ̀ náà. Wọ́n sì wá kún Bùnmí àti Kàfáyá lọ́wọ́ láti fa ọ̀gá ológun náà wọnú ọkọ̀. Bí wọ́n ti sínú ọkọ̀ tí wọ́n fẹ́ máa jáde lọ, oní alùpùpù kan já ọmọ ọ̀dọ̀ tí wọ́n gbà ti ìyá náà kalẹ̀ ní iwájú ìta. Bùnmí rọra yí gíláàsì ọkọ̀ wálẹ̀, sí gbogbo gíláàsì rẹ̀ òun ló kúkú dúdú kiribiti. Ó ní, àbí ìwọ ni Ṣadé? Ọmọbìnrin náà forí dáhùn pé òun ni. Bùnmí yọ owó kan lápò, ó sì ka 40 ẹgbẹ̀rún fún ọmọbìnrin náà. Ó ní kí ó bá ń tọ́jú ìyá náà dáadáa. Ọmọbìnrin náà kúnlẹ̀, bí ó ti gba owó náà, ẹsẹ̀kẹsẹ̀ òun ni ọkọ̀ wọn sì parẹ́ kúrò níbẹ̀. Gbogbo ìlú ló dá gírogíro. Ìbá àwọn díẹ̀ òun ló rìn lójú pópó. Inú fu, àyàfu òun ni gbogbo wọn ń bá kiri. Tìfúnra tí yàlèyàlè ń rìn lójúde ọkọ ìyàwó, òun náà sì ni ìbá wọn tó wà ní ìgboro ń rìn kiri. Ṣé ẹ mọ̀ pé ibi tí ẹ̀fúùfù bá ti ń fẹ́ tó ń gbé kẹtẹpẹ ògì, kò yẹ kí oníyẹ̀fun ṣàfira. Ìdí ni pé láàrin oṣù kan péré, gómìnà 26 àti igbákejì gómìnà 10 òun ni wọ́n ti jí gbé, tí ẹnikẹ́ni ò sì gbọ́ mọ́ kó wọn rárá láti ìgbà náà. Kódà níbi tí ọ̀rọ̀ ń dédé, kò sí igbákejì gómìnà tó ṣetán àti máa tukọ̀ ìpínlẹ̀ wọn lọ látàrí pé ẹ̀rù ń bà wọ́n, torí gbogbo ẹni tí wọ́n bá ti fi ṣe adelé fún àwọn tí wọ́n ti jí gbé, òun ló ń di ẹni àwátì. Gbogbo ẹni tí wọ́n bá sì pè pé kó wá di àyè òṣèlú tó ṣòfò mú, òun ló tètè ná pápá bora. Ṣé kójú má rí bí gbogbo ara òun lo oògùn rẹ̀. Nínú igbó lọ́hùn-ún, Kẹ́mi àti Bùnmí wọ́n ṣẹ̀ṣẹ̀ ka ìròyìn kan tán lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni. Kẹ́mi dìde, ó ní, mo kí gbogbo apáta pé a kó àfaradà láti ìgbà yìí wá. Mo sì tún kí wa kú oríire tí àwọn ìjà tí a sanwó fún tó dé lálẹ́ àná.
gbogbo wa la mọ̀ pé èyí yóò jẹ́ kí ìjà òmìnira wa kó rọrùn sí i. Ìròyìn kan ní èmi pẹ̀lú Bùnmi ṣẹ̀ṣẹ̀ kà tán báyìí lẹ́yìn tí a ti jí ọ̀gá ológun pátápátá nílẹ̀ yìí gbé tí a sì ti gbé ọ̀pọ̀lọpọ̀ gómìnà pẹ̀lú igbákejì wọn. Ìbẹ̀rù bojo kò jẹ́ kí àwọn òjèlú tó kù kó lè sọ àsùnforí lóṣù ká mọ́. Púpọ̀ nínú wọn òun ló ti ní ẹ̀jẹ̀ ríru báyìí. Èyí túmọ̀ sí wípé a ò jìnnà sí òmìnira wa. Gbogbo wọn dá múṣò. Bùnmi ní ẹ ṣeun. Ìròyìn tí a wá rí kà báyìí ni pé ọ̀gá ológun mìíràn tí wọ́n yàn lẹ́yìn tí a jí ti àkọ́kọ́ gbé, ó ti fi ìròyìn kan léde báyìí pé ààrẹ ti ṣetán o láti gbé ìjọba kalẹ̀ fún ààrẹ wa ọ̀gbẹ́ni Àdìgún ní wọ́ọ́rọ́wọ́ kí àlàáfíà kó lè jọba lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ààrẹ náà sọ̀rọ̀ yìí bákan náà. Kódà wọ́n ní ọjọ́ tí ààrẹ wọn bá gbé ìjọba náà kalẹ̀ òun ni wọn yóò ṣe ìbúra fún ọ̀gbẹ́ni Àdìgún. Ìdí abájọ gbogbo atótónu mi ni pé mo fẹ́ kí gbogbo wa ká foríkorí ká jíròrò lórí ọ̀rọ̀ náà torí ìsínwó ìkòròwó ohun abájìjọwò gígùn ní gún. Gbadé ló kọ́kọ́ dìde ó ní ọ̀rọ̀ náà ń lójúbọ̀ nìyẹn. Ibi tí a fẹ́ kí igi ọ̀rọ̀ náà wó sí òun náà ló padà wó sí yìí. Kí ló tún wá kù? Kí wọ́n mú ọjọ́ ló kù kí gbogbo wa kí a sì lọ síbẹ̀ kí wọ́n búra fún ààrẹ wa. Ó rẹ́rìn músẹ́. Kàfáyà wò ó bẹnu jẹ́ ó sì mí orí ṣùgbọ́n kò sọ̀rọ̀. Dàmọ́lá náà tún dìde ó ní ẹ wò ó omi tó bá mọ níwọ̀n ò ní kí ẹ jẹ́ kí a da ọ̀hún lásì o. Àáyá gbọ́n Ògúngbè gbọ́n ò ní ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe. Bí àáyá wọn bá ti ń tiro kí Ògúngbè wa náà kó máa bẹ̀rẹ̀. Ohun tá ò mọ̀ la ò mọ̀. Gbogbo wa la mọ̀ wípé ẹni tó ń sìngbà kò lówó lọ́wọ́ ni. N ò sì lè bá Gbadé tó sọ̀rọ̀ wí púpọ̀. A kì í dàgbà kọjá ohun tí a ò bá mọ̀. Ènìyàn lè mọ ẹdún àgbà kó má mọ mòro. Kò sí ẹni tí ó wù bíi kí òmìnira yìí kó ti tẹ̀ wá lọ́wọ́. Ṣùgbọ́n bí ènìyàn bá fi odidi ilé jin oògùn ṣùgbọ́n tí kò ní ìfúnra tó dájú lọ́wọ́, olúwa rẹ̀ ò ní nǹkan kan o. Mo mọ àwọn ará bí yìí dáradára. A kì í mà wá ilẹ̀ kó kú ni níṣu. Gbogbo wa la mọ̀ wípé ìjọba ẹ̀tàn ò ní ìjọba wọn. Ó dá mi lójú tó àdá pé ète òun ni wọ́n tún fẹ́ dá. Gbogbo wa la sì mọ àwọn ètò tó wà nílẹ̀. Ẹ jẹ́ kí a kọ́kọ́ yanjú ìyẹn náà. Òun ló lè mú wa wẹ̀ ká yán kàìnkàìn. Bí ọwọ́ ẹni ò bá ti tẹ ìkú idà, tí irú ẹni bẹ́ẹ̀ tó bá ń gbìyànjú àti béèrè ikú tó pa bàbá ẹ̀, àfàìmọ̀ òní kì í ṣe ikú tó pa bàbá òun náà ni yóò padà wá pa ọmọ. Bí a bá ti kọ́kọ́ kó wọn ní papá mára dáadáa, a lè wá ṣẹ̀ṣẹ̀ fún wọn ní ọjọ́ tí a ó lọ gba ẹ̀tọ́ wa. Èrò tèmi nìyẹn o. Fẹ́mi dìde ó ní mo kí gbogbo ẹni tó ti ń sọ̀rọ̀ látàárọ̀. Gbogbo yín náà lè rí sọ. Ṣùgbọ́n nípa ti ọ̀gágun tuntun ọ̀gá ológun Dáramọ́lá, mo mọ̀ wọ́n dáadáa. Òwí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ aṣíwájú ni wọ́n. Wọn kì í sọ̀rọ̀ kí ènìyàn má bàa bẹ́ẹ̀. Òmìnira la fẹ́. Òmìnira ọ̀hún òun ló sì dé wẹ́rẹ́ yìí. Tayọ̀tayọ̀ òun ló yẹ kí a fi lọ gbà á. Gbogbo wọn pátápátá òun ló sọ̀rọ̀. Ìdá 2.5 nínú ìdá 3 wọn òun ló sì sọ pé kí àwọn fún wọn lọ́jọ́ tí wọn yóò búra fún Àdìgún gẹ́gẹ́ bí ààrẹ tuntun kí wọ́n sì lọ gba ẹ̀tọ́ wọn òun ló yẹ. Bùnmi àti Kàfáyà nìkan ni kò sọ̀rọ̀ àfi ìgbà tí Kẹ́mi sọ pé Bùnmi àti Kàfáyà ṣé ò ní dá sí ọ̀rọ̀ yìí ni. Oní Kàfáyà dìde ó ní mo kí gbogbo yín pátápátá kú àtótónu látàárọ̀. N ò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ torí bí a ti pọ̀ tó yìí èmi ni mo kéré jù nínú wa. Ṣùgbọ́n nígbà tí ẹ ti jẹ́ kó yé mi pé a kì í ké mọ́ onígẹ̀gẹ̀ pé kó gbé tí ò fún rẹ̀ mi, ẹ jẹ́ kí n wí ohun tó wà lọ́kàn mi. Bí mo bá ní oore ọ̀fẹ́ láti yí ọ̀rọ̀ tí a ń gbà bí ẹni gbàgbọ́ ọtí yìí látàárọ̀ dànù, inú omi òkun òní mo bá lọ dà á sí kí ọ̀rọ̀ rírùn kó máa bá alagbalúgbú omi lọ nítorí wípé ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá òní ọ̀rọ̀ náà. Àmọ́ ṣá orí tí yóò jẹ èkó bí wọ́n bá wé láwàní fún yóò tú dànù lásìkò tí yóò jẹ èkó náà. Bóyá ó ti wà nínú àkọsílẹ̀ pé púpọ̀ nínú yín wọ̀nyí yóò kàn rí ilẹ̀ ìlérí ní ọ̀kánkán ni ẹ ò ní débẹ̀. Torí bí wọ́n bá ní igbó ni ènìyàn yóò kú sí. Bí irú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe gá sí bó yẹ kó máa súnmọ́ tòsí ọ̀nà. Wọ́n ní ejò pa ẹnìkan lọ́nà ibìkan ní ìjẹrin. Àmọ̀tẹ́kùn pa ẹlòmíì lọ́nà ibẹ̀ níjẹta. Ẹnìkan rin àrìnrá lọ́nà ibẹ̀ lánàá. Ẹ̀yin tí ẹ wá fẹ́ gba ibẹ̀ kọjá lónìí ẹ̀ ń sọ pé torí pé wọ́n rìn lọ́sàn gangan ni. Ìgbà wo òun ló rọrùn láti kó ìjàmbá bí kò sí òru ọ̀gànjọ́. Bí a bá ń sọkún ẹ jẹ́ kí a máa ríran o. Ète òun ni wọ́n tún fẹ́ fi ìyẹn dá fún wa. Bí a bá lè tẹ̀lé ohun tí wọ́n wí
àkùkọ wa fúnra rẹ̀ òun ló fi ogbe orí rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ nìyẹn o. ẹ jẹ́ kí a gbé èrò yẹn tì sí ẹ̀gbẹ́ kan báyìí ná. àjànàkú ò lọ́rùn aré sísá, ibi erin lákàtàkù bá kọjú sí òun ló ń lọ. ẹ má jẹ́ kí ọgbọ́n ẹ̀wẹ́ wọn yìí kó dá wa padà sẹ́yìn. àsìkò tó bá kù díẹ̀ kí ẹ̀dá ó dé ibi ayọ̀ rẹ̀ nílé ayé, òun ló yẹ kó máa múra dáadáa kó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìfúnra. ìdí ni pé bó ti ń kú kínkín kí ènìyàn dé ibi ògo rẹ̀, oríṣiríṣi nǹkan òun yóò máa yọjú tí yóò dàbí ẹni pé òun ló tọ̀nà jù fún un láti ṣe. ìdí nìyí tí irú ẹni bẹ́ẹ̀ fi gbọ́dọ̀ kún fún àròjinlẹ̀ lórí gbogbo ohun tó bá fẹ́ ṣe ní àkókò náà, torí àti ṣubú ẹ̀dá nírú àkókò yìí kò ju bí ìgbà tí ènìyàn kà ṣẹ́jú lásán lọ. bí wọ́n bá ń kìlọ̀ fún aláboyún pé kó má rìn lọ́sàn-án gangan, kì í ṣe kí oòrùn má bàa pa á, torí ohun tó yí awo tí ò yé ọ̀gbẹ̀rì ènìyàn ni. èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ní tèmi o. bùnmí dìde ó ní ó ṣeun kàfáyá, ọgbọ́n àti òye tí olódùmarè fi ṣe ọlọ́jọ́ kò ní fi ọ́ sílẹ̀ láéláé. ọ̀rọ̀ gbogbo ènìyàn ò ní yàtọ̀, tọlọ́gbọ́n a máa ṣe déédéé ara wọn. kò sí àṣàdànù ní gbogbo tí kàfáyá àti díẹ̀ nínú yín ti sọ. kì í ṣe wípé a ó kó ọ̀rọ̀ ọ̀gá ológun tuntun dànù pátápátá, ṣùgbọ́n a ó kọ́kọ́ parí gbogbo ètò wa tó ti wà nílẹ̀ yìí ná. bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ọ̀túnla òde yìí òun níbi tí à ń lọ yóò hàn kedere sí gbogbo àgbáyé pátápátá. gbogbo ilẹ̀ àgbáyé òun ni yóò mì tìtì, oòrùn yóò máa ràn, ṣùgbọ́n òtútù kò ní jẹ́ kí àwọn ènìyàn ó sinmi. ohun tí ò ṣẹlẹ̀ rí òun ni yóò ṣẹlẹ̀ ní ọ̀túnla. gbogbo ìlú ní orílẹ̀-èdè yìí òun ni ìjì líle ọ̀rọ̀ náà yóò fẹ́ dé. púpọ̀ ènìyàn tí ò bá lọ́kàn òun ni yóò dèrò ilé ìwòsàn tí wọ́n bá gbọ́ ìròyìn náà. ọ̀pọ̀ yóò mí kanlẹ̀ yóò sì dèrò ọ̀run alákejì. èmi bẹ́sùyàn tán òun ni mo sọ bẹ́ẹ̀. ẹ wà ní ìmúrasílẹ̀, ìgbáradì àti ìdánilẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ ní wákàtí méjì sí ìgbà tí a wà yìí. bẹ́ẹ̀ ni kò ní sí oorun kadà bí alára tí yóò fi di ọ̀túnla tí gọ̀ǹgọ̀ yóò sọ. ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀, kò ní sí oorun kadà bí alára títí di ọ̀túnla tí gọ̀ǹgọ̀ yóò sọ. kí ni gọ̀ǹgọ̀ tó fẹ́ sọ? irú àrà wo ni bùnmi fẹ́ dá? báyìí òní orí keje ìwé ìtàn Ṣóàrà parí. orí kẹjọ òun láti máa tẹ̀síwájú láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. àkọlé wo ló ń bẹ ń bẹ? ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. ẹ má gbàgbé o láti subscribe sí YouTube channel mi. bákan náà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ mi lórí YouTube pẹ̀lú mi. lágbára Ọlọ́run Olódùmarè á tún máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a ti máa tẹ̀síwájú ní orí kẹjọ ìwé ìtàn ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. àkọlé wo ló ń bẹ ń bẹ? ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. Abíọ́dún lèmi ń jẹ́ o, bàbá mi òun ló ń jọlá wuyì. ǹjẹ́ títí dìgbà míì tá a tún máa pàdé, orí ń fáwọn ẹ̀dọ̀ kì í dògbín, òtútù ìmẹ́ja lálẹ́ odò, ẹnìkan ìkó dídí mọ̀lẹ́kù rọ́jú, ayọ̀ àti àlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lónìí òní wọ́n tún padà máa bá yín bó bá dẹ̀ ní pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. ǹjẹ́ títí dìgbà náà ẹ jẹ́ ká jọ máa fa ìkú ká máa fi dẹ́gbẹ̀rà. ó dìgbà kan náà.